Welcome back to my channel. This is your girl, Mashola Gist TV. Ẹ̀yin èèyàn lé, mo dúpẹ́ lọ́wọ́ yín o fún gbogbo support yín lórí channel mi. Ẹ ṣé o gbogbo ẹ̀yin tẹ́ subscribe, inú mi dùn sí yín o. Mashola dúpẹ́ lọ́wọ́ yín o. Thank you so much. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o. Gbogbo nǹkan tẹ́ ń dáwọ́lé á yọrí sí rere o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe, kí lẹ̀ ń dúró ṣe? Ẹ subscribe sí Mashola Gist TV so that anytime tá bá ti post any gist ẹ máa tètè rí. Ẹ ṣé mo dúpẹ́ o. Gist tèmi ni pé àwọn obìnrin tó wà ní Ilé Ifẹ̀ tí wọ́n dúró gẹ́gẹ́ bí alágbára, wọ́n ní kí kábíyèsí kí wọ́n tètè gbé ìgbésẹ̀ tí àwọn fún wọn ní àárín 14 days. Wọ́n ní kò gbọdọ̀ ju 14 days lọ kí kábíyèsí gbé ìgbésẹ̀. Wọ́n ní Queen Naomi deserve best o. Wọ́n ní wọ́n deserve best. Oh yes. Wọ́n ní pé kí wọ́n tètè mú ìlérí wọn ṣẹ because wọ́n ti jọ sọ̀rọ̀. Ìpè tí wọn bá gbé ìgbésẹ̀ yìí ní àárín ọjọ́ 14 days yìí, ìpè kí wọ́n yọ̀ǹda Queen Naomi kí wọ́n jẹ́ kó máa bá live wọn lọ nítorí pé wọn kì í ṣe èèyàn kan tó jẹ́ pé wọ́n kàn máa fi ìyà jẹ. Ìpè Queen Naomi ò deserve gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. So wọ́n ní bí àwọn obìnrin ṣe sọ ni. Ẹ̀yin èèyàn lé allege ni o. Nǹkan tá a gbọ́ la ní ká wá fún yín ní update. Kábíyèsí ń gbé ìgbésẹ̀. Kábíyèsí dẹ̀ ń try láti tètè gbé ìgbésẹ̀ yìí láti mú Queen Naomi padà wá sí inú palace. Ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. If today is your first time on my channel, please can you go straight and press the notification bell so that whenever I post any gist you can get it. My name is Mashola. I normally speak Yoruba on my channel and sometimes English, and I do talk about celebrity gist and royal gist. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. Òkè òkè lọ́lá yín a máa lọ́lá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Èmi ọmọ yín Mashola, mo dúpẹ́ lọ́wọ́ yín o fún gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe, tẹ́ ń like, tẹ́ ń share fídíò mi. Ọlọ́run Elédùmarè á gbọ́wọ́ yín sókè. Ẹ ṣé mo dúpẹ́. Gist tèmi, àwọn obìnrin bí obìnrin tí wọ́n dúró gẹ́gẹ́ bí agbẹnusọ fún Queen Naomi ní Ilé Ifẹ̀. Wọ́n jáde wọ́n tún sọ̀rọ̀ fún kábíyèsí o. Wọ́n sọ fún kábíyèsí allegedly wípé àwọn fún kábíyèsí ní 14 days láti fix gbogbo wàhálà tó wà níwájú wọn pẹ̀lú àwọn olórí wọn yìí, kí wọ́n dẹ̀ mú Queen Naomi àti àrẹ̀mọ wọn padà wá sínú palace. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. Àwọn obìnrin tá à ń sọ̀rọ̀ wọn yìí, àwọn obìnrin alágbára ni o. Àwọn obìnrin tí wọ́n jẹ́ èèyàn jàǹkànjàǹkàn ní àwùjọ ní Ilé Ifẹ̀ tó jẹ́ pé ibi tí wọ́n bá dúró sí ibẹ̀ máa ń mì gbìgbìgbì ni. Àwọn obìnrin bí ọkùnrin, àwọn ni wọ́n ń sọ̀rọ̀ fún kábíyèsí. Wọ́n ní ìgbà tí wọ́n fẹ́ Queen Naomi, wọ́n ní wọ́n rí wọn ní ọmọdé. Wọ́n ní wọ́n dẹ̀ bá Queen Naomi gẹ́gẹ́ bí obìnrin ni. Wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n mọ̀ wípé àwọn fẹ́ obìnrin tó dáa. Wọ́n ní so ìtorí ẹ̀ nítorí pé Queen Naomi ò bára wọn jẹ́ ní àwọn ṣe dìde nítorí pé àwọn mọ̀ pé wọ́n yan Queen Naomi jẹ ni. Wípé ni àwọn ṣe dìde láti gbìjà Queen Naomi. Wípé nǹkan tí ò ṣẹlẹ̀ ní Ilé Ifẹ̀ rí ló ń ṣẹlẹ̀. Kí àrẹ̀mọ ọba wà níta fún bí ọdún kan ààbọ̀ àbí jù bẹ́ẹ̀ lọ àti ìyàwó ọba kí wọ́n má wá wọ inú palace. Wọ́n ní rárá, wọ́n ní àwọn ò ní gbà. Ìpè kí kábíyèsí tètè kán gbé ìgbésẹ̀ yìí. Wọ́n ní àwọn obìnrin yìí tí à ń sọ̀rọ̀ nípa wọn yìí, wọ́n ní wọ́n wà ńbẹ̀ ní ìgbà tí kábíyèsí fẹ́ Queen Naomi. Wọ́n ní àwọn wà nínú àwọn tí wọ́n bless Queen Naomi ní ọjọ́ ìgbéyàwó wọn. Wọ́n ní wọ́n bless wọn. Wọ́n ní wọ́n bless wọn pẹ̀lú inú láti ìdùnnú ni wọ́n fi bless Queen Naomi. Wọ́n ní àṣẹ yẹn dẹ̀ mọ́ Queen Naomi. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ wípé Ọlọ́run wà pẹ̀lú Queen Naomi ní ìgbà gbogbo. Ẹ̀yin náà mọ bí kábíyèsí ṣe mọ Queen Naomi. A ní láti ṣẹ̀ṣẹ̀ máa padà sẹ́yìn. Wọ́n ní àwọn obìnrin yìí ń bi kábíyèsí pé látọjọ́ tó ti fẹ́ Queen Naomi, ìwà wo ni Queen Naomi wúre tí ò dáa. Wọ́n ní kábíyèsí ò lè sọ̀rọ̀. Wọ́n ní látọjọ́ tó ti fẹ́ kábíyèsí, kí ni Queen Naomi ṣe tó jẹ́ ẹ̀ṣẹ̀? Wọ́n ní kábíyèsí ò lè sọ̀rọ̀.
wọ́n ní wọ́n tún bi kábíyèsí pé látọjọ́ tó ti fẹ́ Queen Naomi ipe ṣé Queen Naomi ò bímọ fún kábíyèsí ni wọ́n ní kábíyèsí ò lè sọ wọ́n ní kí kábíyèsí sọ nǹkan gangan tí Queen Naomi fi deserve láti máa gbé ta láti máa gbé outside the palace wọ́n ní kábíyèsí ò lè sọ wọ́n ní wọ́n wá sọ fún kábíyèsí òkè o tí ẹ bá rí ẹ̀sùn kà sí Queen Naomi lẹ́sẹ̀ a jẹ́ pé àwọn fún yín ní ọjọ́ 14 days láti gbé ìgbésẹ̀ kí ẹ clear palace yín kẹ́ ẹ mú ọmọ yín àti ìyàwó yín kẹ́ ẹ mú wọn padà wá sínú palace ṣùgbọ́n tí ẹ bá kọ̀ tí ẹ ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe ẹ grant divorce kí ọmọbìnrin máa lọ láyé àtàlàáfíà wọ́n ní àwọn alágbára obìnrin ni àwọn obìnrin yìí wọ́n ní àwọn èèyàn jàǹkànjàǹkàn ní àwọn obìnrin yìí láwùjọ wọ́n ní àwọn tó jẹ́ pé wọ́n máa ń mi ilé Ifẹ̀ ní àwọn obìnrin yìí ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré o no be small thing o allegedly ni o nǹkan tá a gbọ́ la wá sọ fún yín. àwọn obìnrin yìí tá à ń sọ̀rọ̀ ń pa wọn yìí wọ́n ní justice làwọn fight fún o wọ́n ní so that Queen Naomi á fi move on pẹ̀lú life wọn wá lè start afresh èyí tí kábíyèsí bá kọ̀ tí wọ́n gbé ìgbésẹ̀ tó yẹ kán gbé. bí a ṣe gbọ́ allegedly wọ́n ní kábíyèsí àti bàbá wọn wọ́n ní wọ́n fi orí korí pé kí àwọn obìnrin yìí kí wọ́n extend the time frame yìí fáwọn nítorí pé 2 weeks tó fáwọn yìí ó ti kéré jù 14 days wọ́n ló ti kéré jù ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé àwọn olórí tán wà nínú palace wọn ń ṣe kékeré wọ́n ń ṣe olórí kan wọ́n ń ṣe olórí méjì wọ́n ń ṣe olórí mẹ́ta kí wọ́n tó kẹ́rù wọn máa take time kí wọ́n tó fix ibi tán máa kó ló máa take time so nǹkan tí wọ́n fi ń forí korí nìyẹn. ọ̀rọ̀ yìí wọ́n ní àwọn organisation obìnrin tá à ń sọ yìí wọ́n ní wọn ò mú ní kékeré o pé wọ́n ní pé ọ̀rọ̀ yìí ti ń kọjá ọdún méjì àwọn ò dẹ̀ lè lajú àwọn sílẹ̀ káwọn dákẹ́ nítorí pé àwọn ò rí àǹfààní èyí tó ń ṣẹlẹ̀ nínú palace fún kábíyèsí láti kó gbogbo àwọn olórí síbẹ̀ nígbà tí ọmọ wọn àti legal wife wọn tán wà ní outside the palace so wọ́n rọ kábíyèsí pé kí kábíyèsí tètè gbé ìgbésẹ̀ yìí. alleged information tá a mú wá fún yín nìyẹn wọ́n ní àwọn obìnrin yìí wọ́n ní wọ́n ti sọ̀rọ̀ o wọ́n ní ọjọ́ mẹ́rìnlá lénìí which is 2 weeks làwọn fún kábíyèsí so àwọn èèyàn dẹ̀ ń sọ̀rọ̀ yìí pé kábíyèsí ń pariwo àwọn love Queen Naomi o Queen Naomi ní iyọ̀ ayé àwọn o Queen Naomi ní live àwọn o Queen Naomi wọ́n ní kí Queen Naomi wọ́n ní kí kábíyèsí gbégbèsè wọ́n ní ọ̀rọ̀ kọ́ ni àwọn fẹ́ gbọ́ wọ́n ní àṣẹ àti action làwọn fẹ́ rí wípé kí kábíyèsí gbégbèsè kíákíá so gist tá a gbọ́ ní ìta ní ká mú wá fún yín ẹ̀yin èèyàn etí tẹ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ fi ń tẹ subscribe like ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò tí n bá tún gbọ́ update mi máa mú wá fún yín gẹ́gẹ́ bí mo ṣe sọ alleged information ni mo mú wá o mi ò bá kábíyèsí gbénu palace nǹkan tá a gbọ́ la ní ká wá sọ fún ẹ̀yin èèyàn lé o ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú gbogbo yín o òkè òkè lọ́lá yín á máa lọ ẹ share o ẹ like ẹ subscribe God Almighty will bless you thank you so much.